Yorùbá Game Show onídèmọdè tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdè. Àbẹ̀fẹ́ Awikonko gbàkúngbàkọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tó gbé jáde lélẹ́yìí o onídèmọdè ẹ̀gbọ́ ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira. Yorùbá Game Show ní ìpele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kùn òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé bóyá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kó gbọmọgbọ́n lórí ètò tí Awikonko gbé kalẹ̀ lórí YouTube onídèmọdè authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wò Awikonko lónídèmọdè ta lónítùmọ̀ tó tí ó dáhùn ìbéèrè gbowó ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ ayọ̀jẹ lórí YouTube channel authentic Yorùbá TV láti gbàdégbà. ẹ̀yà tó máa kíra wa bá a kúndú àdókò lórí àkókò yìí orí ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2024 pẹ̀lú ògùn ọlọ́run àlérò nímọ̀ láéláé bàbá máa rí ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá yóò jẹ́ ọdún 2025 àti àwọn ọdún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ní jẹ́ 2024 mọ́ kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí i irú òun ò lè wáyé mọ́ Àkàndá ọlọ́rọ̀ lẹ́nu bíi tẹ̀jọ́ ló kọ́ mi àjàó àrùn ni mi Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́run ṣe mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé àkú ọdún ní ká máa kíra wa àkú pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún ní ká máa kíra wa àkú àjọyọ̀ ọdún ní ká máa kíra wa lágbára ọlọ́run ọdún ayọ̀ ọdún òdùnnú láṣẹ Èdùmàrè bó tilẹ̀ jẹ́ wípé oúnjẹ ọdún òfúlò nǹkan ọdún òfúlò ń rí ìrẹsì ń rà adìẹ ń rówó ẹran ń rí kankan wá àdúgbò ọlọ́run aláǹfààní àti tó ríra wa láyọ̀ aláǹfààní àti tó gbọ́ra wa láyọ̀ ìròyìn ayọ̀ ọmọ mọ́tò yìí wá Yorùbá lọ́wọ́ bọ̀ wọ́n ní etí tó bá gbà lọ dandan ni kó gbà bọ̀ àti pé yẹniyẹni káni ó lè ṣe míì bá a bá ṣe ní lóore ọpẹ́ làádá aṣọ́rí ìgbọ́pẹ́ aṣọ́rí ìṣọpẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ ni èyí tó túmọ̀ sí wípé bí ọmọdé bá dúpẹ́ orí àná yóò gbà míì àkọ́kọ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn torí pé orí ló dún fágbọ̀n mú mi bí ọba ṣèjìká ẹ̀wọ̀n ló dún lọ́rùn lórí ọ̀rọ̀ Olúwaṣẹ́gun Olówóòkèrè ọ̀rẹ́ wa àbúrò wa tí wọ́n sọ sẹ́wọ̀n tó ti wà lẹ́wọ̀n fún odidi ọdún 14 látàrí pé ó ṣe kánni wọ́n ní wọ́n jí adìẹ àti ẹyin gbogbo wa sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ bá a bá ṣe bẹ́ẹ̀ bá bá wa pín bóun ni yóò ṣe dọ́dọ̀ gómìnà ọgbọ́n olórí àdásán lọ́wọ́ Bíọ́lá Adébáyọ̀ tí gbogbo wa mọ̀ sí Bíọ́lá ẹ̀yìn ọ̀ká arábìnrin yìí ó ṣe gudugudu méje àti àyà tó pọ̀ lórí ọ̀rọ̀ Ṣẹ́gun Olówóòkèrè bákan náà ni àwa náà gbìyànjú àsapá tiwa ẹnikẹ́ni tó bá nípa láti ṣèrànlọ́wọ́ fún ẹnìkejì rẹ̀ mú o kì í ṣe dandan kọjọ́ ọmọ ìyá rẹ̀ tí ìyá kan náà jọ bí kì í ṣe dandan kọjọ́ ọmọ bàbá rẹ̀ tí bàbá kan náà jọ bí kì í ṣe dandan kó jẹ́ ọmọ agboolé yín ẹnikẹ́ni náà ní ṣèyàn lóore ẹnikẹ́ni náà lè dá sí gbọdọ̀ ṣe lóore ọlọ́run èyí fi tó bẹ́ẹ̀ wípé dandan ẹni tó ṣoore fún náà lọ gbọ́dọ̀ san oore padà fún ni Yorùbá fi sọ wípé bá a bá ṣoore fẹ́ni dúdú ó ṣeé ṣe kó jẹ́ èèyàn pupa ni yóò padà san oore padà fún ni adúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé aṣẹ́ ó dẹ̀ bọ́ sójú ọwọ́ bàbá wa yin apó tá a yin ọrùn tá a yin ọfà tá a sì yin òǹtàfà ẹ má jẹ́ àgbàgbé ojú tá a fi sọmọ ẹranko gbogbo ọwọ́ bá fọ́ yóò pàgbẹ́ ẹranko ní gbó dáadáa gómìnà Jackson Demola Adeleke tá a pè tó sì gbọ́ tó sì dáhùn tó sì gbé ìgbésẹ̀ láì pẹ́ rárá ọlọ́run Olódùmarè yóò bá wa dúpẹ́ fún ìdí ni wípé Ṣẹ́gun Olówóòkèrè ti gba ìtúsílẹ̀ ó ti gba ìdásílẹ̀ ẹ gbọ́rọ̀ lẹ́nu Ṣẹ́gun Olówóòkèrè fúnra rẹ̀ ńgbà tó jáde kú lọ́gbà ẹ̀wọ̀n ọmọ kékeré ijó ní òtìdí géńdé kọ́lọ́ mọ́ fi wá pamọ́ ní fipamọ́ ìyá bá a bá fẹ́ sọ̀rọ̀ sọ pé ọlọ́wọ́ bá nídìí tó fi ṣe gbogbo nǹkan wọn lọ́wọ́ bá fìyàn pamọ́ torí àwọn ìdí kan fífi pamọ́ ọdún 14 ó kọjá bẹ́ẹ̀ o because tó bá wà lókè ìpẹ́ náà tó bá wà ní gbangba kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ sí náà ṣùgbọ́n yóò ti ní ìdàgbàsókè sí lẹ́nu ẹ̀kọ́
àti lórí ọ̀rọ̀ ilé ayé rẹ̀ wá ọba náà ni kò bàjẹ́ ọ̀pọ̀ yẹn ní ọ̀láǹfààní tó ní ọ̀pọ̀ yẹn ní òróró ọ̀fẹ́ tó rí gbàgbà lílé tó túmọ̀ sí pé inú ọpẹ́ náà ni gbogbo rẹ̀ bọ́ sí lílé tó túmọ̀ sí wípé ató àtìyá àti bàbá ẹ̀ àti àwọn olólùfẹ́ àtẹ̀bí wọn wọ́n jọ sí ọdún ayọ̀ àtọdún ìdùnnú báyìí ara rẹ̀ ni wọ́n fi sọdún ìdùnnú ti bọ́ sínú ilé kan nu ìdùnnú ti bọ́ nínú ẹbí kan nu ayọ̀ àti ìdùnnú ti bọ́ sínú ìlú kan nu bẹ́ẹ̀ náà ni àfẹ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó lọ́wọ́ bá ṣẹ́gi ọ̀la fún láwùjọ mo gbọ́ wípé àwọn tí gómìnà Jackson Débọ́lá Adélékè fún lórí ọ̀fẹ́ yìí wọ́n pọ̀ tí wọ́n jẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun. Well, like I said pápápá ni mo fẹ́ ṣe mo kàn wá láti dúpẹ́ kí n dẹ̀fẹ́ mímú orin hàn ní anidin mo fẹ́ kẹ́ ẹ rí Ṣẹ́gun sójú ọ̀pọ̀lọpọ̀ yìí ti rí ẹ̀yin tẹ̀ tí ì rí mo ní ká ṣe àfihàn Ṣẹ́gun fún yín kájọ báwọn òbí ẹ̀ ṣe àjọyọ̀ anidin bí ká má gbàgbé wípé Ṣẹ́gun jáde lágbára Ọlọ́run kò ní jáde lékú lọ́wọ́ bóun ni yóò ṣe jáde tí yóò jáde sí ìgbéga lọ́wọ́ because bó ṣe jáde yìí orí ńlọba ṣé o bórí ṣe wá bá ṣé yìí kí ni Ṣẹ́gun ọmọ ṣe ńgbà tó jáde iṣẹ́ ìwo ni yóò máa ṣe iṣẹ́ ìwo ló ti wà nílẹ̀ fún kí làwọn òbí ẹ̀ ní lágbára tán fẹ́ ṣe fún àárí pé tá a bá wà àwọn òbí ẹ̀ dáadáa àwọn tí apá kún ni ilé tó túmọ̀ sí pé Ṣẹ́gun nílò ìrànlọ́wọ́ yín Ṣẹ́gun nílò ìrànlọ́wọ́ wa wẹ́ẹ̀ tó bá tásìkò àti ṣu fùrọ́là ẹ jẹ́ ká wo Ṣẹ́gun Olówóòkèrè. God bless you all. Good day, everyone. I'm grateful to God that God has crowned my year with His goodness. This is Ṣẹ́gun Olówóòkèrè. We're just leaving Kirikiri. It's finally out of the correctional center. Thank you so much for the love that we get. Thank you so much for the support. Ṣẹ́gun is a very good guy. The testimony even at the correctional center was amazing. I'm glad that he's out now for good. Thank you everyone that supported us. Thank you to everyone that helped us, to the governor and then to Governor DEMOLA, ADELEKE. We are grateful. Everybody, we are grateful to God. Thank you. You'll be seeing him, but for now, no interviews, no nothing. We are just going to help me on how to make him better, give him job, give him gifts, give him whatever you want to give to him. You know me, I will send you his parents' contact so you could help him. We just want him to be a better person and to be useful for the societies, to be useful for Nigeria and Africa, the whole world at large. We just want him to become a better person. He has very good testimonies from the facility that he is a very good person. In fact, some of them were crying that he was leaving them, but thank God he's finally out. We are out of Kirikiri. We are grateful to God. Thank you, everyone. I'll be updating you more and more on it. We just want to say thank you. Just say thank you. Thank you, everybody. Thank you so much. I really appreciate it. God bless you all. Ẹ padà sọ́dún ayọ̀. Mo bá yín yọ̀. Ẹ kò ní. Wọ́n ti kó bá jù sí ẹ ṣe máa. Ẹ mọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ wá lọ́wọ́ fídíò yẹn wá dàbí ẹni gbogbo nǹkan tí mo sọ pátá. Mo sọ sọ́lọ́run lọ́rùn mo dẹ̀ dúpẹ́ ní kọ́ọ̀tù. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa, wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín. A ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí, ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń wọ́ ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú.
ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ a máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwọn á máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Ẹ káàbọ̀ padà ẹ rí ipa àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ṣẹ́gun Olówóòkèrè yóò jáde ọdún yóò jẹ́ oúnjẹ ọdún lágbára Ọlọ́run kò dẹ̀ ní rí wàhálà mọ́ nínú ìrìn àjò ayé ẹ̀ ogun tó ti ṣẹ́ ò ní gbérí mọ́ Ṣẹ́gun Olówóòkèrè mo kí ọ mo kíra mi mo bá ọ yọ̀ mo bára mi yọ̀ mo bá yà àti bàbá rẹ yọ̀ pé wọn ò fojú sunkún ọmọ mo fara gbà àwẹ̀ lóòótọ́ wọ́n sọkún ṣùgbọ́n omijé wọn ò gbẹ lásán Ọlọ́run ilé ti gbẹ́bẹ̀ gbáròyé ó gbọ́ ẹ̀bẹ̀ wọn ó gbọ́ àdúrà wọn ó sì gbọ́ àròyé wọn wẹ́kú wá ṣe wẹ́kú bí àtiró tẹsẹ̀ bọ́kọ̀ nkọ̀sọ̀ ó ṣe wẹ́kú bíi mẹ́ẹ̀lì ọdẹ òmu mẹ́ẹ̀lì kẹfà ó parí sílé olóyè kẹfà ó ṣe wẹ́kú bí àtiró tẹsẹ̀ bọ́kọ̀ nkọ̀sọ̀ gbogbo nǹkan tí tó bá máa da yóò lọ lásìkò yóò bọ́ sásìkò dáadáa láì dé ìnàpẹ́nu mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Akanda Awikonko gbogbo ẹ̀yin olólùfẹ́ òtítọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gidi gbogbo ẹ̀yin tẹ́ dìde gbogbo ẹ̀yin tẹ́ káàánú
gbogbo ẹ̀yin tẹ́ ẹ náwó ìrànlọ́wọ́ lọ́nà kan àbí kejì, ẹ̀yin tẹ́ ẹ bá wa share program ìrànlọ́wọ́ ńlá lẹ ṣe, gbogbo ẹ̀yin tẹ́ ẹ pín káàkiri ìrànlọ́wọ́ ńlá lẹ ṣe, ọpẹ́lọpẹ́ yín, ọpẹ́lọpẹ́ Ọlọ́run. Bàbá wa ṣe ń lóore tá a bá dúpẹ́ bí ìgbà tá a mọ̀ọ́rẹ́ ni adúpẹ́ o àtọpẹ́dá. Ọlọ́run alààyè kò ní jẹ́ ká fi irú ẹ̀ gbá ẹ̀ ní fi pósí gbóore yín, èmi náà ní fi màtí ìgbà tèmi lágbára Ọlọ́run. àmọ́ Ṣẹ́gun àmọ́ rí láti bì kankan, ṣùgbọ́n gbogbo wa dìde sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá nílò èèyàn kan igbe èèyàn ni yóò máa dá yín lóhùn. Akanda lórí ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ̀jọ́ mú kan ní kí wọ́n á fẹ́mi mòrè hàn ní ká dẹ̀ wo ìpadàbọ̀ Ṣẹ́gun, ìpadàbọ̀ rẹ̀ láṣẹ Èdùmàrè ó máa mú ìgbéga dání. Ẹ láìkẹ́ follow page mi lórí Facebook Awikonko TV, Awikonko TV. Ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV, Awikonko TV. Bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì, àjò àṣẹ o. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní Akanda ọ̀rọ̀ Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún Akanda ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa, ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 2729. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa. Yeah.